Gbese rèé o, Alaati Feeki ni wọ́n fi ra mọ́tò mílíọ̀nù 6 lọ́wọ́ ọkùnrin yìí níjẹ̀bú òde. Àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ oníṣòwò mọ́tò kan ọ̀gbẹ́ni Ọlátúbọ̀sún Gàfàr ẹni ọdún 39 tó wáá fẹjọ́ sùn wọ́n ní tẹ̀sán Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú Òde nípa bí oníbàárà rẹ̀ kan ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọpẹ́yẹmí ṣe wáá fi Feeki Alaati ra mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Camry Spider 2014 lọ́wọ́ rẹ̀ tó sì jí gbé sá lọ. Nínú àlàyé tí Gàfàr ṣe ló ti sọ pé ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọ̀gbẹ́ni Ọpẹ́yẹmí wọnú ọgbà ibi tí mo ti ń ta mọ́tò tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé oúnjẹ ìgbàlódé Spicy Chicken tó wà nílùú Ìjẹ̀bú Òde. Mọ́tò Toyota Camry Spider 2014 kan báyìí ló nàka sí pé òun sì fẹ́ rà á. Níbi tó ti ń yẹ̀ wò lọ́wọ́ ló ti gba ìpè pàjáwìrì kan láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n ti bá a rí mọ́tò mìíràn. Ló bá kúrò lọ́dọ̀ mi lọ́jọ́ náà. Bó ṣe ń lọ lọ́jọ́ yìí ó gba nọ́mbà fóònù mi, kò sì ju nǹkan bí 30 ìṣẹ́jú lọ lẹ́yìn tó kúrò lọ́dọ̀ mi tó fi pè mí padà pé òun kò nífẹ̀ẹ́ sí mọ́tò tí wọ́n pe òun fún yẹn jàre. Ó sì ṣèlérí pé òun máa padà wá sọ́dọ̀ mi láti wá ra mọ́tò ọ̀hún. Láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ òun ni mo kọ́kọ́ jírí ní ọ́fíìsì mi. Ó wa ọkọ̀ ọ̀hún wò nínú ọgbà mi fúngbà díẹ̀, ó sì sọ pé òun nífẹ̀ẹ́ sí i. Ló bá sọ pé kí n yẹ orí fóònù mi wò pé òun ti sẹ́ǹdì àláàtì pé òun ti sanwó mọ́tò ọ̀hún sí mi lórí fóònù mílíọ̀nù 6 àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà lówó tá a jọ fẹnu kò sí. Lójú ẹsẹ̀ ni mo ti pe ẹni tó máa ń wá bá mi ṣe àwọn ìwé ọkọ̀ ọ̀hún pé kó máa bọ̀ ní ọ́fíìsì mi. Ẹni tí mo pè yìí là ń dúró dè lọ́wọ́ tó fi sọ fún mi pé kí n tẹ̀lé òun lọ sí First Bank kan tó wà nítòsí agbègbè mi. Ó lóun fẹ́ gbowó níbẹ̀ láti fún àwọn ọ̀rẹ́ òun kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ nípa nǹkan ayọ̀ tóun ṣẹ̀ṣẹ̀ rà yìí. Labájọ kó sínú mọ́tò ọ̀hún ó di báǹkì. Nígbà tá a máa fi débẹ̀ èrò pọ̀ níwájú báǹkì náà gidi. Labá tún dorí kọ ọ̀dọ̀ àwọn tó ń sanwó lẹ́gbẹ̀ẹ́ títì, ìyẹn àwọn oníṣòwò POS. Níbi tá a ti ń lọ lọ́wọ́ ló ti pe màmá ẹ̀ lórí fóònù pé Ọlọ́run ọba ti ṣe, òun ti ra mọ́tò ayọ́kẹ́lẹ́ tó sì ṣèlérí fún ìyá náà pé òun bọ̀ wá fi mọ́tò náà gbé jáde. Inú ọkọ̀ yìí ni mo wà tí mo fi gba ìpè láti ọ́fíìsì mi pé ẹni tó fẹ́ bá wa ṣe àwọn ìwé ọkọ̀ ọ̀hún dúró dè mí. Mo sọ fún un pé kó jẹ́ ká padà sọ́dọ̀ mi, ṣùgbọ́n ṣe ló ń bẹ̀ mí pé kí èmi bọ́ sílẹ̀ kí n lọ bá onítọ̀hún. Ló bá fún mi ní ẹgbẹ̀rún lọ́nà 50 náírà gẹ́gẹ́ bí owó tẹ́ni tó fẹ́ bá wa ṣèwé mọ́tò náà máa gbà. Ó sì ṣèlérí fún mi pé láàrin ìṣẹ́jú 10 òun máa wá bá mi ní ọ́fíìsì mi kóun lè gba gbogbo àwọn ìwé mọ́tò náà lọ́wọ́ mi. Bí mo ṣe bọ́ sílẹ̀ nínú mọ́tò ọ̀hún nìyí o, èmi pàápàá ò mọ ohun tó fi sẹ́nu tó fi bá mi sọ̀rọ̀ kó tó di pé mo gbà sí i lẹ́nu. Gàfàr ní nígbà tóun retí kí Ecobank tóun ń lò fi Alaati ránṣẹ́ sóun tóun kò rí i lòun bá gba báǹkì náà lọ láti lọ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ fóun nígbà táwọn òṣìṣẹ́ báǹkì náà sọ fóun pé kò sówó kankan tó wọnú àkáǹtì òun o, pé fake alert ni wọ́n fi wá ra mọ́tò lọ́wọ́ òun. Ó ní láti ìgbà náà lòun ti ń pe nọ́mbà tí Ọpẹ́yẹmí fi ń pe òun, ṣùgbọ́n tí nọ́mbà náà kò lọ rárá mọ́. Nígbà tá a máa ṣèwádìí nípa ẹni tó ní nọ́mbà ọ̀hún, orúkọ Haúsá kan ni wọ́n fi rẹ́gísítà nọ́mbà náà o. Ààrí Ọpẹ́yẹmí, ààrí mọ́tò. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.